kábíyèsí adébòrò ní gbogbo èkó ìdílé kan ṣe èso bàbá rà kọjá. Òró bẹ́ẹ̀ni máa fẹ́ sí àláwá ṣe. Àwọn náà pè máa nígbà òṣè ní. Baba ati sẹ́ẹ̀mì onímọ̀débù ní ìgbà sálé. Ẹ̀múgorí adé àkọ́kọ́. Adébúrúwà ní gbogbo adépẹ́ lórí ìgbà ni mo ṣe fún bàbá. Ẹ bá ń sọ́kọ́ ọba orin ló kọ́ bàálù. Ọmọ ọba tó jọba rí lójú wájú ọmọ ọba sílẹ̀ lọ́dọ̀ bẹ̀rẹ̀ máa jẹ́ múlẹ̀ kọ́kọ́ bá wa. Adébúrúwà orí gbogbo. Àkọ́kọ́ tí mo wá ṣe fún wa ń bí ìgbà ẹran fún ilé aṣíwájú ọlọ́jà o. Mo lè rántí owó tẹ́ ẹ kọ́kọ́ sọ làkọ́kọ́ eré táwa ṣe bí. 6,000 naira lẹ́sọ̀ olówó eré lọ́jọ́ náà. Níwájú ní mo ti sọ mi ò parọ́. Nígbà tó jẹ́ pé a ò tí ì lè gbàgbé bẹ́ẹ̀ lọ nígbà yẹn sílé mọ́ ọ̀nà òṣèré yìí. Ìgbà yẹn lẹ́sọ̀ 6,000 naira. Ọdún méjìlélọ́gbọ̀n tí mo kọ́kọ́ ṣeré fún wọn ní 28 years ago. 6,000 ṣáìlẹ̀ sọ fún mi nígbà yẹn sún lọ́mọ náà lóòótọ́ 6,500 lówó tó yẹ ká sọ ṣe yẹ mí ní 500 náírà ṣe. Yes,
ṣe àdúgbò àwa náà rè ẹ̀yin náà rè ikú kankan ò ní bá wa àrùn kankan ò ní ṣe wa lókè lókè láwọn ò pẹ́ lọ. Mo rántí ọdún lórí mọ́ wá. Bóyá òní burú òní tẹ́ òní tẹ́ ni ẹ̀nà. Ó ní ilé torí pé mo rántí ọdún. Mo rí kan lọ́wọ́ fún ìgbà àgbáyé 20,000. 26 eléyìí ó kàn fún mi bí ebi sábò 20. Ẹ̀jẹ̀ tó 6,000 lọ́dún yẹn. Ṣùgbọ́n ẹ̀jẹ̀ mi ní bá gbọ́n bẹ́ẹ̀ náírà mo tún sọ. Ọdún tí mo wí, wọ́n jẹ́ fìlà, wọ́n ṣẹlẹ̀kẹ̀. Ọdún mo níbi ní ọ̀pá àṣẹ o. Olójútì, mo ní ẹja bí bá fọ èdè ó pàbọ̀ èdè. Ṣé bá mo ní tàṣọ kó lè gbogbo wọn? Àwọn ọ̀dọ́ ẹ̀ka dé ẹ̀ka ìwòrán wa, àwọn ọ̀dọ́. Olórin tọ́lọ́wọ́ bá kọ́lé lásìkò táwa yìí, adúpẹ́ bọ́ọ̀lù ọ̀hún ọba, inú sáàtì máa láwà o. Ìbábà lọ́wọ́ bàbá ẹ̀wọ̀n. Nínú olórin tọ́lọ́wọ́ gbé kàrá àbọ̀ òun láyé bí. Gbogbo ayé pátápátá ní mo ṣe Nàìjíríà nìkan o. Nínú olórin tọ́lọ́wọ́ máa gbé gbọ́kẹ́ kàrá fún wọn. Nínú wọn ni sílẹ̀ gbọ́dọ̀ àlàwà Adébólé Ọlámídé ọmọ mo ní láyọ̀ ní ìrà òdodo. Lẹ́yìn sákárí tún lẹ̀ sí yálò òkú ọlọ́run lẹ́yìn nítorí pé òun àṣẹ ní ìlú gbogbo ìlànà àbúrò láì ìjọba dábọ̀ lọ́wọ́ bá gbogbo ìjọba láàrin àwùjọ àbájáde wọlé láàrin.
wí pé aláàbò ọlọ́run yóò ní ilé rárá ọlọ́run ló ń bẹ̀rẹ̀ àbàdo onídé làwọn ọlọ́run ló sọ fún òní káyé lọ́rùn ọ̀rọ̀ bẹ́ẹ̀ lọ́rùn òní káyé lọ́rùn ọ̀rọ̀ bẹ́ẹ̀ lọ́rùn òní káyé lọ́rùn ọ̀rọ̀ bẹ́ẹ̀ lọ́rùn. Ibi tí mo ń lọ ní àlá o. Àwọn èèyàn aláwọ̀ máa ń gbà kẹ́rẹ̀ máa ń gbọ́ o. Àwọn èèyàn bóyá ká máa ṣe kéésì kí nínú wọ́n lọ bá sọ̀rọ̀ aláwọ̀ máa ń gbà yá ẹnẹ́gúnlé. Bàbá làwọn ti ilẹ̀ o, àmọ́ níbi inú ṣe àná o. Ìwọ tó bá lówó láyé, ta ló ń gbé kàrá òun kó máa gbọ́ o. Dẹ́kun lè sùn sí èèyàn o, ìgbà rọ́júmọ́, ìgbà bàtà àbí mi ló dá yàrá o. Ọlọ́pàá mú ẹ lówó lọ́wọ́. Owó tó lọ ń fẹ́ tí sí ìtọ́lá ọ̀sẹ̀ tó ń wí kiri. Ó ti bàjẹ́ ọlọ́run ló pa àdúrà rẹ̀ kékulé. Bẹ́ẹ̀ kò máa dúpẹ́ fún ọlọ́run lókè. Ó máa sọ pé ó ṣe ọlọ́run. Ọ̀rẹ́ tọ́lọ́hún tó máa ṣe fún ẹ̀dá tó bá ti di pé ẹ múra sí. Ìmọ̀lódìró ẹ múra sí. Ó ti ń jalè ní o ẹ múra sí. Ó ti ń tẹ kọ̀m̀pútà ní o ẹ múra sí. Ó ti ń gbé òkè òkè olóró. Ó mọ̀ pé ìjọba yẹn kó máa dúpẹ́ pé àdúrà ẹ̀ bá ní o. Nítorí pé kò gbọ́ táwọn olórí ọba àti ọ̀rọ̀ ọ̀pọ̀ kíná tí yóò máa wá níwájú. Wọ́n lẹ́ni tí ọmọ náà sẹ́gbẹ̀ láti là á sáré àṣàkùn. Gbígbàdúrà ní kéèyàn máa bínú. Ó ní bọ́lá ti rówó owó ẹ̀. Ẹ jí àwa díẹ̀, ẹ jí àwa. Ẹlòmíì tójó lọ́wọ́ Sulemọ́nà fi àwa jáde. Abẹ́tì ìfẹ́ ní ààrẹ Sulemọ́nà fi o. Ìdìbò ní Tálíkà pẹ̀lú olówó. Ẹni tó bá ní ìjẹ́rí ìmúdí ti ẹ̀. Aláwọ̀ máa ní bàbá kò ní báwọn sọ̀rọ̀ ẹ̀ Sulemọ́nà ní aláwọ̀. Ọlọ́pàá ti gbà fún ẹ. Tó bá ti wọ́n sọ̀rọ̀ ẹ̀, ìyẹn ni o máa ń dúpẹ́ fọlọ́wọ́ bá. Tó bá lọ́wọ́ lọ́wọ́ ló kárí. Tí wọ́n kú ẹ, tí wọ́n sọ̀rọ̀ lẹ́yìn láì dáa. Kó fura sí àárẹ̀ aláwọ̀ máa ní bàbá rẹ̀ kú. Nítorí pé jíjẹ́ èèyàn láyé, tó bá bẹ́ jẹ́ èèyàn aláwọ̀ máa ní bàbá rẹ̀ kú. Jíjẹ́ èèyàn láyé ní Sulemọ́nà ní ọ̀nà púpọ̀ ní. Ló máa fi pay price nítorí pé ó jẹ́ èèyàn nínú ayé mi. Tó bá dé lókìkí, tókìkí bá mọ̀, ó máa mú price tó máa pay. Sister Dọ́fadé, ó máa pay price. Inú kọ́ máa sọ̀sọ̀ kú sọ́mà aláwọ̀ ní ìsúlẹ̀ ìpè kò sí báyìí. Inú kọ́ máa tuntun kú tún Sulemọ́nà kò sí báyìí. Ìwọ ló ní wẹ́lì ó ní kánà torí tó bèrè lọ́wọ́lọ́wọ́ ní Sulemọ́nà ní ẹ̀rọ. Ètò ìgbésí ayé ẹ̀dá, ètò ìgbésí ayé ẹ̀dá o, lọ́wọ́ Ọlọ́run ló wà o. Ètò ìgbésí ayé ẹ̀dá, ètò ìgbésí ayé ẹ̀dá o, lọ́wọ́ Ọlọ́run ló wà o.
Ọlọ́run bá ti mú gbà wá, Ọlọ́run bá gbé gbà wá. Kájà fọ́fọ́ Ọlọ́run tó ní ìgbà o, òun ló mọ̀ wá, òun lọ́lọ́mọ̀ tó mọ̀ rí ẹ̀dá o, ẹ̀dá ò lè bọ́jú Olódùmarè lọ. Ètò ìgbésí ayé ẹ̀dá, ètò ìgbésí ayé ẹ̀dá o, lọ́wọ́ Ọlọ́run ló wà o. Má ti sọ̀rọ̀ tó bá lọ́wọ́lọ́wọ́ tó bá jẹ́yàn nínú ayé tó bá parọ́ gbogbo lọ́rùn ṣe mú ẹ. Ibi ló dúró owó ẹ̀ ó ti tẹ́tì ó ti rọ́gbọ́n lọ́sí ni ó yẹ kó mọ̀ pé tí gba àdúrà ni o. Ọlọ́run ti gba àdúrà rẹ ló jẹ́ kó máa rí bẹ́ẹ̀. Àpẹẹrẹ ni kò dẹ̀ máa dúpẹ́ bọ́lọ́wọ́ bá kú tí wọ́n òbí ní sọ bẹ́ẹ̀ mọ̀ Ọlọ́run má di orí. Ó gbọ́ lẹ́nu ọ̀tá òmorúkọ tó máa ń pè yàn lẹ́nu ọ̀tá òmorúkọ tó máa ń pè é ọ̀tá ní ìwèrè yẹn mà tó ti kọ́lé olóòsì yẹn mà tó ti ra mọ́tò nígbà tó máa pè é wèrè mọ́ wọ́n ti ní nǹkan bẹ́ẹ̀ rí ẹ máa pè tí wọ́n máa pè é wèrè lọ o máa wo wèrè yẹn wọ́n mà ló fún lágbájá ní 20 million wèrè kẹ̀ olóòsì yẹn kó tiẹ̀ fáwọn náà àti ìpàdé wèrè yẹn tó fáwọn náà. Wọ́n bá ti pè é lórúkọ burúkú mọ́ àwọn tó ń fẹ́ràn ẹ̀. Wọ́n ti ní iná bẹ́rí ni. Òun dẹ̀ níbi ìsúlẹ̀ mọ̀nà òní ó dẹ̀wọ́ ẹ̀. Òní lára ẹ̀ tó ń di èpo ọ̀nà tètè ń sọ̀rọ̀ epo. Ayé tó yàgbá ètò ọ̀nà kápá. Ìkọ̀kẹ̀ tó sọ̀rọ̀ mọ́ mi ládùúgbò gbogbo rẹ̀ àwọn ọ̀rẹ́ ìgbà ṣe. Ọmọ aráyé ń lera wọn jọ wọn sọ̀rọ̀ abúgbújẹ́ kọjújẹ́ kan sọ sí wọn. Kí wọ́n sọ fẹ́ wọn, kí wọ́n rojọ́ wọn, àwọn rẹ̀ sún síwájú.
ṣe ṣiṣẹ́ pọ̀ lójú wípé lọ́jọ́ ọjọ́ pọ̀ ẹni ṣiṣẹ́ kiri iṣẹ́ rẹ̀. Àbí jíjẹ pẹ̀lú ewu ṣe ṣiṣẹ́ pọ̀ lójú lọ́jọ́ ọjọ́ pọ̀ ẹni ṣiṣẹ́ kiri iṣẹ́ rẹ̀.
Ọmọ bèbí lórí sí ìrò, ẹ̀yẹ́ ìgbèrè.
láì lọ́wọ́ orí máa jáwọ́ ṣùgbọ́n wọ́n lọ wọ́n sọ̀tọ̀ sọ láṣẹ rù rẹ̀ kó máa. Ó sọ pé ó lọ bá ó lọ bá bá ó lọ bá ó lọ bá bá ó lọ bá ó lọ bá ó lọ bá ó lọ bá iṣẹ́ ọlọ́run ó lọ bá bá ó lọ bá ó lọ bá bá ó lọ bá àwọn olùkọ́ ti kú àwọn àwa sì sọ àwọn ìlọ́wọ́ ọlọ́run àti tó bá bá ọlọ́run ó lọ bá bá ó lọ bá iṣẹ́ ọlọ́run nínú ayé àwọn ìyọ̀mọ́ wà lẹ́wọ̀n àwọn ìlọ́wọ́ ọlọ́run tó wọ̀ sí mi àwọn àwa ayé náà àbá àdúgbò ọlọ́run ó lọ bá iṣẹ́ ọlọ́run nínú ayé. Láti ẹbí wọn náà lọ pé ẹsẹ̀ pẹ̀lẹ́ náà ẹ̀ máa jẹ́jẹ́ ẹsẹ̀ pẹ̀lẹ́ náà ẹ̀ máa jẹ́jẹ́. Gbogbo náà wà yàrá o. Wọ́n lọ́jà àwọn ọ̀gá òkú ní sílẹ̀ mọ́ náà ò gẹ́lẹ́ o. Lábẹ́ kábíyèsí. Ó ti gbogbo ọmọ ìlú pátápátá. Àlàó ní ìsúná ẹgbẹ́rún o. Gbogbo ọmọ ìlú pátápátá wọ́n ti gbogbo ẹgbẹ́ pátápátá. Àkú táwọn tẹ̀lé. Ṣùgbọ́n àtúntì yẹn kú lédè. Adẹ̀túnbọ̀ ara àfẹ́rẹ́ àwọn ẹgbẹ́ wa. Yóò sí lára wáyé ọlọ́run bàbá mi bọ̀ ọ́ pé wọ́n bá jọ gbó. Next time o, Bebeto. Next time o, Ismail Bebeto. Ọlọ́run bá mi bọ̀ ọ́ pé. Let's move it. Pasaya, Ilebo. Ọlọ́run bá mi bọ̀ ọ́ pé o. Strategy for selling. Hello, my name is the party is sending you. Let's Kasim. Hani Baba. Follow up the Mother. Follow my door. Master Kuya Lagua. Lani Toboa. Or Igero. How is my Bebeto? We did
Basaya Ilebo, Tajudeen Yosei, Asif Ani Nabari Yeo, Odari Bako. Otu lojo adorira lalo moju ko. Otu lojo adorira lalo moju ko. Àwọn àtakò lẹ́yìn kan lọ́wọ́ bá dára sí. Gbogbo ẹgbẹ́ ọlọ́jà wọ́ndà wọ́n ní kí n bá wọn dúpẹ́ lọ́wọ́ ọ̀nà rẹ̀ bu ọlálẹ́kọ̀ọ́ rẹ̀ yẹ̀wò ìrẹsì òkè yámẹ́ ìgbogbo ràáyékù NCDA ìgbogbo àdírẹ́sì. Ọlọ́run ọba òní padà lẹ́yìn yẹn amẹ́sẹ̀ lálẹ́ kan ààrẹ òun wọ́n láwọn àna òní padà lẹ́yìn yẹn. Ọlọ́jà wọn náà ti gbogbo aṣíwájú ọlọ́jà rẹ̀ o. Aṣíwájú ọlọ́jà ní ogúnlé, mo ń sọ́wọ́ tẹnumọ́ o. Ọdún méjìdínlọ́gbọ̀n sẹ́yìn, lérè ní àkọ́kọ́ bí 28 years ago. Tẹ́lẹ̀ mọ̀ pé ọlọ́jà wọn náà wọ́n ti wà àti tipẹ́tipẹ́. Ọlọ́jà wọn náà wọ́n ti wà àti tipẹ́tipẹ́. Àtijọ́ rẹ̀ pọ̀ sílẹ̀ mọ́nà ọjọ́ tipẹ́. Ojú pẹ́sì náà ti wọ́n, ọ̀rọ̀lẹ́bù Ṣákírù, owó yọlé làwá, Ṣákírù èèyàn wá ní. Ọkọ̀ ta lé ọ̀gá mi, bàbá Bọ́lúwá ti fẹ́. Bọ́lálé, bàbá Kálídì Ìdákùnrédé. Vice President, People's Voice, Adélakùn Mùtẹ́. Lébèkèrè mi àyàdé. Alade adela mumu ọkọ náà ní sàdó abọlásádé ọkọ náà yìí máa tó bàbá náà ní sá ìbájú print òní postvice second vice president Saheed. If Saheed follow on, say, what is that? I don't know. Kafaya, Baba, Secretary, Mama Yami, Askari. Ọkọ̀ fún mi láàárọ̀ àgbà mi lámìdé. Ẹ sọ́ra, mo fi fẹ́ sọ́ra àrùn mi sílé mọ́dọ̀. Ọmọ máa ní sílé epo kíákíá. Ibùdó owó lọ́dọ̀ jẹ́ sílé mọ́dọ̀. Ọkọ̀ máa dé láyọ̀ ìbá kọ́lá wọlé mi. Finance. Olùdíje oyè sọ ìrànwọ́ kí ẹ kìí sí ẹ̀sọ́ ìkókó báyìí fún NCDA. Ọkọ̀ bá sí bọ́tà àti bàbá Musa lọ. Fẹ́síà sọ́dọ̀ yìí bọ́tà yìí ọ̀pọ̀ mọ́gì yẹn. Pọ̀pọ̀ máa dìgbà kó ṣe bàtà yìí. Sọ́dọ̀ yìí bàtà yìí pọ̀pọ̀ máa dìgbà.
kó tẹ̀lé. Àlejò ìyá ṣe ní kábàárà. Ọba ọdún ní London kò fi ráyè. Bàbá òní máa sí yá bàbá ràmàdà ni. Àlejò ìbò kí ẹ o kábàárà lè yẹ o. Bàbá ṣe ní sí kí ó wà ó kí ó kí o. Àlejò ìyá ṣe ní ìyá láyé lò ó. Ẹjẹ pápá ni mi yóò káre, ẹjẹ sì sẹ́fúnlá sí ìlú yóò yé, ẹjẹ ọdẹkùnlé ọ̀rí ti kàgbé o. Sàṣọ, àìní abẹ́rẹ́ àmọ́ra o, àpọ̀lọpọ̀ olórí ẹ̀jẹ̀ abẹ́rẹ́ àmọ́ lọ. Àdìó adé mi ò sí ìtàkọ́ wá náwó ṣùgbọ́n àdìó adé ẹjọ́ kí n kú lọ́wọ́ yẹn ò bàbá níwájú. Ó bá wa gbé lẹ́yìn. Ó bá wa gbé lẹ́yìn. Ìlú London ló wà wá o. Ọ̀rẹ́ mi ní ṣùgbọ́n ẹjọ́ kí n ṣàmọ́lé. Kí n má lè dé lu London. Ọmọ ìjọba kì í jẹba àlàáfíà ìsúlẹ̀ nítorí alẹ́ ẹgbẹ́ kárí ṣe bàbá Adéwálé kí má lọ dé inú ẹgbẹ́ kí má sọ fáàlì ẹjẹ bá ń kọ wá níwùmí bàbá wọlé ẹ. Ọkọ̀ kùnì ìrọ̀lù ẹ̀jẹ̀ sẹ́rẹ́ ní Ìbàdàn ní ọ̀là ẹ̀jẹ̀ sẹ́rẹ́ ní Ìbàdàn sálà ọ̀gáre ẹ̀yọ̀ ní. Bàbá tẹ̀mí sọ́gbọ́, ẹjọ́ bá láyé lé àṣírí bàbá lọ́jọ́. Àdìrọ̀ ọ̀rẹ́ rí ẹ̀jẹ̀ débúlé. Ọ̀dọ́ débúlé kú pálẹ̀mọ́. Ìbáwọ̀ kí bọ́jú, àmọ́ débúlé kú pálẹ̀mọ́ ló máa ṣe ìyàwó ọmọ rẹ̀ Adéwálé. Àdọ́dé lé kọ̀ọ̀rẹ́ wì kàní yóò. Yìí mo yẹ kí gbogbo ẹgbẹ́ lọ nítorí Yusuf Sọ́jàrù. Sọ́jàrù jọjọ́ Yusuf ní Àbújá ooo. Sọ́jà Sọ́mà gbogbo máa wá gbogbo ọkọ̀ àìsàn àwọn ọ̀rẹ́ ìjọba. Bàbá ń jọlá Olúwa Àbújá ooo. Kókó nínú ẹgbẹ́. Sọ̀kú ọ̀wọ́ sọ̀yà pẹ̀lú ọ̀rọ̀ àti àkókò sẹ́ni ọ̀wọ́ làdámẹ́ ó ṣẹ̀jẹ̀ àgbẹ̀sì òun náà ara wọn ní ṣẹ̀jẹ̀ àgbẹ̀sì. Ọtí ọ̀rẹ́ fún wa ó kájú ní ìrìnàjò ó ṣe ọtí ẹlẹ́rù. Adéhùn ṣe fẹ́rù tẹ́lí òun náà ara
àlọ́ jẹ́ afọlọ́hún sọ́mi àyíké adé ọ̀dọ̀ mi ROF àwọn sábì fún lè máa ń lọ èsì àbáyọ̀mí ó ọ̀báyọ̀mí ó alex connection ara wọn ní ìdòwú orí ọ̀mí rárá wọn láyé ní tó ń jẹ́ mọ̀ òkòkò Ibrahim adéṣàwò lábẹ́ ọ̀pọ̀ ìgbòkò ara wọn ní bàbá adéwálé lájẹ́ fúnlẹ̀ àrùn yìí náà o. Ọba máa ń tẹ̀wá láàdúgbà o, ọba máa ń tẹ̀wá láàdúgbà o. Ọba máa ń tẹ̀wá láàdúgbà o, ọba máa ń tẹ̀wá láàdúgbà o. Nígbàdígbà ọ̀tọ̀ ló bá ara yé rí, nígbàdígbà ọ̀tọ̀ ló bá ara yé rí. Ọkàrẹ̀ adùnní ìsádé ẹ̀dọ́ àmọ̀kún mọ́bà mo kí ara wọn lẹ̀mí lójú kò ṣe pọ́pẹ̀ pọ́pẹ̀ sẹ́rí ní onímàálù ìwọ̀ yóò. Adẹ́nà yẹn mo kún bọ̀sà Adonis ẹ̀mí lójú pọ́pẹ̀ sẹ́rí tí onímàálù ọlọ́ládé èmi ajíṣẹ́bí ní Ifá. Àwọn alága sábúùsì lẹ́kọ̀ọ́ kò tí ìyára orí. Kàsífò mi sọ ìyá o. Ọba Yomi ìpàdé kò ní wo ìjọba. Bàbá ọ̀tá sáyé ni. Dáúdà polówó kan. Àtànàrò, àbẹ̀sọ́. Àṣírí ikọ̀ ara mi mọ̀ ìjọ. Ode bàbá bàbá ara wọn ni Adélakò ní Abíọ́dún Zùráyọ̀ Ọ̀rẹ́kẹ́jú Ọ̀rẹ́pẹ̀kọ̀ ara wọn ni pọ̀pọ̀ nígbà ìyẹ̀zọ ara wọn ni Mùsùlùmí òjò ẹ̀kọ́ má bì wọ́n Mùsùlùmí òjò ẹ̀yọ. Bàbá pẹ̀lú ọmọ ẹ̀kọ́ má bàbá àlà aláìlú àwọn ìbára mi mú bàbá ọ̀dáwọ̀ yẹn. Àlùwàlá ọ̀nà gbòòrò ó bẹ́ẹ̀ dọ́gbọ́n ṣe sí yàrá wọn bá lọ́kọ̀ọ́ láyé kan èyí yóò jẹ́ bí ìṣúná.
ṣáàtì ẹlẹ́rù. Ọdí ẹlẹ́rù. Ọdí ẹlẹ́rù. Ó ṣe tàbí dúró. Ó ṣe tàbí dúró. Ọ̀rẹ́ kò wá ní káàdì òṣèlú. Ọdí ẹlẹ́rù. Ọdí ẹlẹ́rù. Ẹlẹ́rù ọdí ọ̀ṣẹ́rọ̀. Ọjọ́ wa káàdì ìbàdàn fún. Ọdí ẹlẹ́rù. Òbí sílẹ̀ yìí. Ó ṣe ọdí ẹlẹ́rù. Ayé lè máa bá dára dára.